Ẹ káàárọ̀, mo kí gbogbo wa nílé lóko. Mo fẹ́ fún wa ní iṣẹ́ ìlágbára gan. Iṣẹ́ tó dé confirm ni. Iṣẹ́ yìí ó jẹ́ ìkan lára àwọn deepest àṣírí tí àwọn baba ńlá wa máa ń lò, tí èèyàn kò kí ń fi sílẹ̀ just anyhow. But most of àwọn èèyàn tó bá wá sí DM iṣẹ́ wọn pé gbogbo aṣọ kálá máa ń sá lórùn. Nígbà tí ẹ bá gbé àwọn kéèsì kọ̀ọ̀kan wá, kì í ṣe gbogbo kéèsì lèèyàn náà máa ń tẹrí sí. Àánú àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń ṣe mí, so mo fẹ́ drop iṣẹ́ yìí fún wa. Ẹ jẹ́ ká lọ lówó. Iṣẹ́ tó ní agbára ni. Ìwọ tó bá ń dà láàmú, tó jẹ́ pé wọ́n ní ẹ lára, kò lè tí ìwọ náà bá ta padà fún wọn. Ìwọ táwọn ará bí ń dà láàmú ní ìfẹ́ sọ, tó ń ní lára, kódà wọ́n ti fẹ́ gba ẹ̀mí lẹ́nu ẹ̀, lọ ṣiṣẹ́ ìwọ. Is one of the most powerful iṣẹ́ tó jẹ́ pé àwọn àgbàlagbà kọ̀ọ̀kan gan, tó jẹ́ pé wọ́n ní tó fi jura wọn lọ, wọ́n máa ń fi pamọ́ bí àṣírí fúnra wọn. Tá bá feelings àwọn tó jágbàlagbà tó ń wá ní ibo la tó ti ráṣìírí ilé, ṣó yẹ kẹ́ fi sílẹ̀. Kì í ṣe nǹkan gidi ká máa wòra wa, ká máa yí inú ìfòòró nínú ìdààmú. Iṣẹ́ ìlágbára, iṣẹ́ àwọn àgbàlagbà ni. Ìwọ tó bá pa àwọn ará bí ń ju ẹlẹ́nu, kò lè tí ìwọ náà bá ta padà fún wọn. Wọ́n á kàn ṣàìdédé máa dà ẹ́ láàmú láìṣe pé òru, láìṣe pé ó ṣẹ̀. Wọ́n máa ní ẹ lára, wọ́n á fẹ́ gba ẹ̀mí ẹ̀, ìwọ náà lọ ta padà fún wọn. Ọlọ́run ọba ni mo fi ṣẹlẹ́rìí. Iṣẹ́ ìtún le ju gbogbo iṣẹ́ tí mo ti ń fi sílẹ̀ lọ. Tí mo testimony wá wẹ́ lọ lówó. Iṣẹ́ ìlágbára tó bá ń yọ ẹ́ lẹ́nu, tó ń dà ẹ́ láàmú. Tó bá lo iṣẹ́ yẹn ni tó ń yọ ẹ́ lẹ́nu, tó ń dà ẹ́ láàmú. Tí o bá ti rí bí a jẹ́ pé kò ń ṣe secret by K ló ń sọ̀rọ̀, á wá bẹ́ẹ̀. Tí o bá kà, ó máa bẹ́ẹ̀. Á wá tá wá bẹ́ẹ̀ ni. Tó bá dẹ̀ ti ṣẹlẹ̀, èèwọ̀ bẹ̀ wíwo lẹ́nu awo báyìí máa ń wo. Ẹ gbọ́dọ̀ sọ síta pé ẹni báyìí lágbájá yìí wà o. Èèwọ̀ bẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kó tán síbẹ̀ ni. Ó lè máa ṣiṣẹ́ bí májíìkì ni. Kí ni mo máa ń sọ fún yín? Gbogbo ẹ̀yin tí mò ń fi kọ́ ilé fún, ẹ̀yin náà máa gbàdúrà fún mi. Bí mo ṣe ń tú, bí mo ṣe ń dè, kí payé má kà mí. Lóòótọ́ tí èèyàn bá ń gbàdúrà tó bá ń gbìyànjú náà, èèyàn gbọ́dọ̀ ní kí sára. So àdúrà yín náà would go a very long way. Ẹ má gbàgbé láti máa fi mí sínú àdúrà yín. Kí lẹ máa bá mi wá? Ẹ máa lọ bá mi wá òwú akẹ́ṣẹ́. Ewé òwú akẹ́ṣẹ́. Ewé ẹ̀, òwú akẹ́ṣẹ́ wà, ewé ẹ̀ wà. Ẹ máa lọ bá mi wá ewé àjẹ́òbàlé. Ẹ máa lọ bá mi wá èpo ọ̀bọ̀. Ẹ máa bá mi wá èpo igi ńlá, igi ńlá. Ẹ máa bá mi wá àgógó igún. Then ẹ máa lọ bá mi wá egbò ẹní. Ẹní tí àwọn ìyá wa fi máa ń sùn yẹn, ẹní yẹn, ẹ ti mọ̀, ẹní ìbílẹ̀ yẹn. Ó níbi tó ti máa ń wù. Ó níbi tó ti máa ń wù. Egbò igi ẹ̀. Tẹ bá dọ́dọ̀ àwọn ilé wọn, mo sọ fún wọn pé egbò igi ẹní lẹ fẹ́. Ẹní òré. Egbò igi ẹní. Ẹní tí a fi máa ń sùn yẹn. Tí àwọn ìyá wa máa ń lò yẹn. Ẹ sọ pé egbò igi ẹ̀ lẹ fẹ́. Òun náà máa ń wù ni. So ẹní egbò igi ẹ̀ tó bá ti wù náà máa gé. Ni wọ́n á sa, wọ́n á sọ dẹní. Ẹní egbò igi ẹ̀. Ẹ lọ bá mi wá àwọn nǹkan yìí pọ̀. Ẹ wá lọ bá mi gún. Tẹ bá ti gún, ẹ jọ, wọn kì í sa sínú òòrùn. Ẹ máa lọ sa sínú ilé. Ibi bòji kan nínú ilé. Tẹ bá ti gún àwọn nǹkan yìí pọ̀, ẹ wá sa kó gbẹ dáadáa. Ẹ má sa sínú òòrùn. Tẹ bá ti wá sa, tẹ ti sa tó ti gbẹ. Ẹ máa wá fi omi àgbọn. Àgbọn tá a máa ń jẹ yẹn, omi àgbọn. Ẹ máa wá tó máa pọ̀. Ẹ máa fi pò. Lẹ́yìn tẹ bá tún fi pò, ẹ tún sá. Ẹ wá jí ó gbẹ. Ẹ má sa sínú òòrùn, wọn kì í sa sínú òòrùn. À ń ṣàlàyé báyìí, àwọn kan sì máa wá sínú DM. Wọ́n máa disturb pẹ̀lú call. Lẹ́yìn ìgbà tá a bá ti ṣàlàyé mi ní dá yín lóhùn wọn. Ẹ jọ, ẹ listen attentively. Ẹ má sa sínú òòrùn. Inú ilé lẹ máa sa gbogbo nǹkan yìí sí. Nínú ilé náà máa ń sa sí. Lẹ́yìn tẹ bá ti fi omi àgbọn pò, ẹ máa tún sa kó gbẹ dáadáa. Kí lẹ fi máa ṣe? Ẹ máa fi fín tùràrí ni. So àwọn nǹkan yìí tó bá ti gbẹ, ẹ lọ wá kíní tó ń gbé tùràrí sí. Ẹ kó sínú ẹ̀. Ẹ fi fín tùràrí. Tẹ bá ti fi alẹ́ lẹ máa ṣe. Ọjọ́ tẹ bá ti ṣe, tẹ bá ti fi fín tùràrí. Ẹ wà ní hòrèwọ ọmọlúàbí. Kíní èéfín tùràrí yẹn, ẹ máa fi ọwọ́ gbá báyìí. Kẹ máa fi para. Kẹ
kẹ́ fi máa fín gbogbo ara yín. Ìwọ lọ ṣe. Tó bá ṣe ń jọ́ kìíní tó bá rá mi, ṣe ń jọ́ kejì kó tó di jọ́ kejì. Wà á kàn rí tẹ́ni yẹn máa wá. Ẹ wo iṣẹ́ tó lágbára ni. Èmi tí mò ń fi sílẹ̀, ẹni tó bá fi sílẹ̀ gan, ẹni tó ń fi sílẹ̀ tí bá ṣe pé ẹni tó jiná dáadáa, tó náà jiná, tó jẹ́ pé ó jiná náà àdúrà, mo máa fẹ́ fàbọ̀ léèyàn lórí. Ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run rán wa ni. Ọlọ́run ò kí ń pe ni fún ìyàjẹ́. Kì í pe ni fábàmọ̀. Ẹ̀yin tọ́lọ́run rán wa. Tọ́lọ́run rán mi ni mò ń ṣe. Ìwọ lọ ṣe wo in a space of 7 days. Lọ try wo. Tí nǹkan ẹ bá ṣiṣẹ́ fún ẹ, má gbàgbé láti wá share testimony ẹ. Má gbàgbé torí tá bá fi nǹkan báyìí sílẹ̀ tẹ́ share testimony, a jẹ́ pé abaramore jẹ́ ńlá irú ẹni bẹ́ẹ̀. Ìwọ lọ ṣe láàrin 7. Kì í ṣe pé ó máa ṣẹlẹ̀ lójú oorun o. Ẹni máa wá bá ẹni. Tí ò bá ká ó máa wá bẹ́ ẹni. Ẹ jẹ́ má gbàgbé mo ti fi ìkìlọ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lè wá. Ẹ ṣe ní wíwo lẹ́nu awo máa ń wo. Ẹ má ní ẹ fẹ́ sọ̀rọ̀ pé lágbájá kẹ́ wá sọ̀rọ̀ síta pé ẹni báyìí wá ṣe wọn kì í ṣe o. Tó bá dẹ̀ ti wá tó bá ti túbá, ó lè sọ pé ó lè pa ọ̀rọ̀ lówe fún ẹ. Ẹni tí ó expect ó máa wá. Ó lè sọ lówe fún ẹ bọ̀ wá ti mọ̀. Ẹ lọ dọ́ṣẹ́ ìwò kẹrì. Iṣẹ́ tó yẹ kéèyàn bá ní kéèyàn fẹ́ gba 1 million naira lọ́wọ́ èèyàn, kéèyàn tó fi lẹ̀ ni. Ó wọ́tẹ̀. Ẹ lọ dán wẹ́rì. Agbára Ọlọ́run, ewé àtegbò ní ṣe tiwa tí o. Ẹ jẹ́ má gbàgbé àwọn kìlọ̀ tá a fi sídìí nǹkan. Ẹ má gbàgbé. Irú ẹni bẹ́ẹ̀ tó bá wá tún bá wọn pariwo síta o. Ẹ jẹ́ kó wà láàrin ìwà tẹ́niyẹn. Ẹni tó ti ní ẹ lára. Tí ò jẹ́ kó ní lọ síwájú. Tó ò ṣẹ̀. Bóyá yẹ ló ṣẹ̀ ní tán yòróró. Àbógo ẹni wọn rí ìwọ náà ṣe fún wọn. Kò sí nǹkan tó le. Tá padà fún wọn. Ẹni tó ṣẹ̀, o ò gbé léwúrẹ́, o ò gbé lágùtàn, o ò tẹ lọ́mọdìẹ pa. Ìwọ náà tá padà fún wọn. So àwọn nǹkan tí àwọn baba ńlá wa máa ń lò nìyẹn. So tó bá ti ṣe irú ẹni yẹn, wọn ò tún fọwọ́ kan ẹ̀ mọ́ wá fi ẹ́ sílẹ̀ ni. Wo kó jẹ́ kán pọ̀. Bó ti wù kán kéré iye tó kán pọ̀ iye tó. Wọ́n máa jáwọ́ lọ́rọ̀ ẹ̀. Ìwọ lọ ṣe wàá rá mi. Wọ́n máa jẹ́ fún alágbára Ọlọ́run.